الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد ìtẹ̀síwájú lórí ọ̀rọ̀ al-ishfaq makanu àti kásẹ́yìn àwọn abala tí wọ́n fẹ́ ká máa káànú nínú ìṣẹ̀lẹ̀ ayé sọ fún wa pé wọ́n ní ká káànú ẹ̀mí wa ká má jẹ́ kẹ́mi wa máa dẹ́ṣẹ̀ ká káànú ìmọ̀ wa ká má jẹ́ kí àkùdé ìjákulẹ̀ ìráre kó bá ká káànú àwọn ẹ̀dá ọlọ́run ọba jalla subhana ọ̀nà ni tí a fẹ́ yẹ̀wò láàárọ̀ yìí adẹ̀ ń wò kó yẹ kí a parí ọ̀rọ̀ lórí al-ishfaq yẹn láàárọ̀ tó ní insha Allahu ta'ala wọ́n ni wa ishfaqun ala al-khaliqati li ma'rifati ma'abiriha ká máa káànú àwọn ẹ̀dá ọlọ́run láti máa kí láwọn àwíjàre táwọn ẹ̀dá yẹn lè ní níwájú ọlọ́run ọba pàápàá jùlọ àwọn tí wọ́n jẹ́ mùsùlùmí àwọn mùsùlùmí kan bẹ tó jẹ́ pé wọ́n lè má máa ṣe táwa ń ṣe kákàánú wọn bó ṣe ṣe pé jẹ́ pé ìmọ̀ tó dọ́dọ̀ tàwa kò dọ́dọ̀ tí wọ́n ní àgbọ́yé tó lọ dẹ́dà tó fi mọ àwa kò fi mọ àwọn ni wọ́n ní kẹrù tó sin ọlọ́run ọba jalla subhana kó máa káànú àwọn èèyàn yìí wọ́n ní fayashfiqu alayhi min jihati mukhalifati al-amri wan-nahyi pé kó máa káànú wọn lábala wípé tó bá ń tako tó bá ń yapa àṣẹ ọlọ́run mọ́ ṣe ọlọ́run ọba tó ń yapa rẹ̀ mọ́ ṣe rẹ̀ tẹ́pò ni wọ́n ń ṣe kí ẹ̀ káànú pé àìmọ̀kan ló ń ṣe wọn eléyìí náà ni yóò mọ bí ètò mọ tẹnpẹlẹ mọ báwọn èèyàn sọ̀rọ̀ ìkìlọ̀ ló máa ń ṣáájú ìkìlọ̀ àbí ìfúnni nírò ìdùnnú ó ló máa ń ṣáájú ká tó sọ pé nǹkan ti ṣàwọn èèyàn ká sọ pé nǹkan ti bàjẹ́ báwọn anábì ọlọ́wọ́ bá alayhim salatu wassalam wọ́n bẹ̀rẹ̀ dáwà wọn wà pé wọ́n kìlọ̀ fáwọn èèyàn wọ́n lè sọ nínú Al-Qur'an pé wa ma kunna mu'adhibina hatta nab'atha rasula àní fìyà jẹ àwọn èèyàn àgbàtàbá tó rán àwọn òjíṣẹ́ sí wọn àwọn òjíṣẹ́ yẹn ó máa ṣe kìlọ̀ níbi wàá ṣe ìkìlọ̀ yẹn pẹ̀lẹ́pẹ̀lẹ́ pọ̀ mẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ pọ̀ tá a máa ṣe níbi ìkìlọ̀ a ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó pọ̀ a ṣe sùúrù tó pọ̀ pẹ̀lú àwọn ènìyàn ṣe pé kásá mọ pariwo láwọn èèyàn pé ẹ ṣe tọlọ́run kí wọ́n pariwo mọ́ wọn ṣùgbọ́n àti à ń pariwo yẹn náà gbàkan náà wà táwa náà ò mọ̀ kan kadhalika kuntum min qablu famanna Allahu alaykum ló wà níbẹ̀ sí rí tẹ́lẹ̀ náà nìyẹn ẹ̀yin náà yàyàkuyà tẹ́lẹ̀ ẹ̀yin náà ò mọ Ọlọ́run ọba tẹ́lẹ̀ ẹ̀yin náà ò dá nǹkan mọ̀ tẹ́lẹ̀ famanna Allahu alaykum àná Ọlọ́run ọba ló lè yín bá ẹ̀yin náà fi dá nǹkan mọ̀ tàbá ṣe dáwà fáwọn èèyàn àní máa pariwo mọ́ wọn àní mo sọ sẹ́yìn nílà káyé ni àkàtì wa ń bá yín wí láti jẹ́ ẹ̀ẹ̀kan tí ẹ síra a mọ̀ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ wà dáadáa fẹ́ ní wà dáadáa pẹ̀lú àwọn èèyàn ó sọ̀rọ̀ khulq ìpín rẹ̀ níbi dáwà ṣíṣe kì í ṣe kékeré ṣùgbọ́n láàrin tá a dé yẹn àwa gbọ́dọ̀ lọ tẹ́ńpẹ́lẹ́ mọ́ ìwà dáadáa ju lọ́lọ́wọ́ bá sọ kí lànàbí rẹ̀ sọ lọ sallallahu alaihi wasallam bí kọ́ àwọn mú tí ò sínú dáwà a máa mú ọbẹ̀ ara ò bí ti báyẹ̀ kọ́ so ní a máa kẹ́ àwọn èèyàn a máa ṣàánú wọn pé àfẹ́kẹ́ wọ iná wọ́n níbẹ̀ náà ni ishfaqu ala al-waqt ìyẹn kan tẹ̀ pẹ̀lú dárájà ilé kejì ìmọ̀ sọ àsìkò bọ́lọ̀ kánú àsìkò wa òní tàwa ìpínlẹ̀ àpòṣánú ni o ọ̀pọ̀lọpọ̀ wa àwọn
ra àsìkò wa àmọ́ra láre àpájùlọ pẹ̀lú àwọn nǹkan ìgbàlódé tí kárí ilé nísìn fóònù kọ̀mpútà tablet social media àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn kìíní ń gba àsìkò wa wọ́n gba àsìkò wa kú níbi tó dáa mélòó wa tí ó ka Kùránì mọ́ mélòó wa pàtó ṣàfikàr pọ́blẹ́mù ni mélòó wa tó jẹ́ pé àti gbọ́ wáàsí ní mọ́sálásí wàhálà ni torí pé àwọn ashghal àwọn nǹkan tó ń gba àsìkò wọ́n ti pọ̀ sàkání wa so a gbọ́dọ̀ ṣiṣẹ́ lórí kákàánú àsìkò wa wọ́n ní al-waqtu kas-sayf wọ́n ní àsìkò dàbí ìdání tó bá tètè gbé àsìkò tó bá tètè lọ àsìkò síbi tó dáa àsìkò sì gbé ọ tó gbé ọ wẹ́lẹ́wẹ́lẹ́ gbẹdẹ́dà kí ó ṣàánú wa wọ́n ní wa ala al-qalbi ayuzahimahu aridu àkànú ọkàn wa ẹ̀mí lákọ́kọ́ sọ ọkàn lélẹ́yìí wọ́n ní ká kàánú ọkàn wa ká fọ ọkàn wa mọ́ kó níbi tó máa ń jálù kó níbi tó máa ń ba ọkàn jẹ́ wọ́n ní wàlá àrídù almuzahim àwọn nǹkan tó máa ń da ọkàn láàmú wọ́n ní imma fatra àmọ́ rẹ ọkàn àmọ́ rẹ gbàgbọ́ ẹ̀fẹ́ mọ́ ṣe dáadáa bọ̀ fá lọ́dẹ àsìkò kan ẹ̀wọ́ fẹ́ sinmi jàre kéèyàn fọ ọkàn mọ́ kúrò ń bẹ̀ ẹ̀ tó ń kírun kò sí ìsinmi kankan tí yóò ṣe ó kàn kírun lọ náà ni wọ́n ní wá abudu rabbaka hatta ya'tiyakal yaqin mọ̀ sí ọlọ́run bá rẹ̀ títí ikú fi dé àìrí táyà kúrò níbi ìjọsìn fọlọ́ àìrí táyà kúrò níbi ìtẹ̀lé súnà Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam kódà tàbá fẹ́ rí táyà gan àárí táyà sínú súnà ni tàbá fẹ́ rí táyà àmọ́ rí táyà síbi ìjọsìn ni bàtà bá dààmú ayé káàkiri dààmú káàkiri àwọn àpárá síbi ìjọsìn ọlọ́ọ̀bà nífa ìdá faraghuta fansọ́bẹ̀ wà ila rabbika farghab ìgbà tó bá dààmú lọ lọ́sàn-án lóru tó padà síbi ìtọ́lọ́run padà síbi ìjọsìn ọlọ́run síbi ìjọsìn ọlọ́run la máa ń padà sí àwọn èèyàn mi àmọ́ ní táyà síbi bídà àwọn èèyàn mi àmọ́ ní táyà síbi máṣíà ìyapa ọlọ́run ẹ̀ṣẹ̀ Ànábì sallallahu alaihi wasallam wọ́n wá ń sọ̀rọ̀ àwọn li kulli amalin shirra aláwọ̀ gbogbo ṣe tá a máa ń ṣe yẹn ó láwọn àsìkò tá a láwọn máa ń yá gágá sí ó ní wa li kulli shirratin fatratu gbogbo ìyá gágá ara níbi iṣẹ́ ẹ̀sìn àwọn a máa ń lò mọ́ àwọn ìyá gágá yẹn gbogbo náà ló máa ń ní fatra ló máa ń ní ìsinmi ó ní faman kanat fatratuhu ila sunnah ó ní ẹni tó wáyé pé ìsinmi tiẹ̀ ó sinmi sínú súnà ni ó sinmi síbi ìjọsìn ọlọ́ọ̀bá ni jalla subhana Ànábì sallallahu alayhi wa sallam faqad rashada ẹni ìmọ̀nà nìyẹn ó ní wa man kanat fatratuhu ila ghayri dhalika aw ila bid'ah ó fẹ́ pé ìsinmi tiẹ̀ òun lọ sinmi síbi nǹkan míì ni pàtó mọ́ dàgbà tó fẹ́ sinmi ibi gbogbo wàhálà ayé lọ sinmi síbi àǹtatẹ́tẹ́ àǹtayò lábẹ́ igi lẹ́yìn gbogbo ìrọ̀lẹ́ ànámìnẹ́gbẹ́ tó pé ìsinmi tí ẹbí tó lọ sinmi sí nìyẹn onífàkọ̀dẹ̀ hálàkà ó ń tàn ti parun ọlọ́mọdé àparun tó ọmọ rẹ̀ èèyàn lóòótọ́ gbogbo orí rẹ̀ yẹn ó gbọ́dọ̀ rẹ̀ wá sínú súnnà ni gbogbo orí rẹ̀ yẹn ó gbọ́dọ̀ rẹ̀ wá síbi ìjọsìn fọlọ́ọ̀bá jalla subhana ni so nínú tí ọmọ ń dààmú ọkàn ó lọ ní ṣubuha ó lọ ní iyèméjì tàbá ń sẹ́rọ̀ lọ fá tàbá sọ́ra àwọn ìméjì kó máa wọlé ó sì lè gúrí èèyàn kú níbi ìṣètò ọlọ́run wà ìmọ̀ ṣàwà àbí yòdò yìí di ayé ẹlòmíì ó lè mọ̀ ṣètò ọlọ́run bá lọ fá o yòdò yìí ni ó kàdé ni gbẹdẹmú kẹkẹ ó kàdé ni bí bá fi ìjọsìn ọlọ́run bá jalla subhana yóò wá fi ilẹ̀ àbí gbogbo àwọn kan míì wọ́n ṣe sábà bí àkùdé fún ìgbàgbọ́ wa gbẹdẹ́dà kó ṣàánú wa wọ́n níbẹ̀ náà ni àásàánú ara wa àásàánú yẹ̀kíni wa àmọ̀dájú wa ń pa ọlọ́run wa jalla subhana àgbọ̀dọ̀ jẹ́ kí nǹkan kan ṣe ẹgbẹ́ yẹ kí nǹkan kan ṣe àmọ̀dájú ń pa ọlọ́run ọba wọ́n sì méjì pa ọlọ́run ọba rẹ̀ jalla subhana huwa Allahul wahidul qahhar ọba kan ṣoṣo ọba alágbára ọba kayakaya ni so la ilaha siwa ọba tí ó sẹ́lùmí ta máa ń jọ́sìn fún lódodo ẹ̀tọ́ sóò nìkan
a gbọ́dọ̀ jẹ́ kí nǹkan kan kó ṣe a gbọ́dọ̀ ṣàánú a gbọ́dọ̀ káàánú àwọn ìdájọ́ wọn pa ọlọ́ọ̀bá jalla subhanahu wa ta'ala. níparí lórí ọ̀rọ̀ al-ishfaq nígbà máa káàánú òun náà ni ishfaqun yasunu sa'yahu anil ujub. ẹrú gbọ́dọ̀ káàánú gbogbo gbìyànjú rẹ̀, gbogbo ìdàgbàsókè, gbogbo ìrùkèrúdò, gbogbo wàhálà rẹ̀ nídìí ẹ̀sìn lọ́sàn àti lálẹ́. ó gbọ́dọ̀ káàánú rẹ̀ kó níbi al-ujub, kó níbi ìjọra ẹni lójú. tó bá wá sí mọ́sálásí gbogbo ìgbà tó ń kírun, kò já nílé kéwú, kò já ní ìjókòó àwọn àfáà, gbogbo wáàsí, gbogbo bẹ̀ láti máa ń rí ọ. wọ́n jẹ́ kí ìjọra ẹni lójú wọ́n jẹ́ kó kọlù ọ́ o. àpò oníwàásí ni ọ́, wọ́n sì ń pè ọ́ lọ́tún náà ń pè ọ́ lósì, wọ́n sì ń pè ọ́ lókè lọ́run náà ń pè ọ́ sàlẹ̀ ń bí, torí pé ìjọra ẹni lójú àmọ́ àbàṣẹ jẹ́. ara ìjọra ẹni lójú abẹ́ rẹ̀ náà láti rí àríyá, bẹ̀ láti rí ìmọ̀ṣíkárí ni. à ń ṣe dáwà ni, à ń pè àwọn ẹ̀sẹ̀sẹ̀ ni, à ń ṣèjọ sí fọlọ́ọ̀bá jalla subhanahu ó ní o. so ẹ jẹ́ káyà kò sí gbogbo tó bá lè ba iṣẹ́ wa tá à ń ṣe wájú ọlọ́run bá yẹ, gbogbo tó bá lè bá jẹ́ ẹ̀ka yàgò fún wọn. yóò dẹ́dà kó ṣàánú wa. wọ́n ní falẹ̀ ujubu yufsidul amal kama yufsiduhu riya. wọ́n ní ìjọra ẹni lójú àmọ́ ba iṣẹ́ jẹ́ gẹ́gẹ́ bí riya ṣe kárí mi, sọ ká gbọ́ mi, gẹ́gẹ́ bó náà ṣe máa ń ba iṣẹ́ jẹ́. fa yashfiqu ala sa'yihi min hadha al-mufsid shafaqatan. tó wá rí bẹ́ẹ̀, ẹrú tó ń sin ọlọ́ọ̀ba ó gbọ́dọ̀ káàánú gbogbo ìpọ̀sẹ̀sẹ̀ rẹ̀ yìí, ó gbọ́dọ̀ káàánú rẹ̀ kó níbi tó lè bàṣẹ́ jẹ́ yìí tó ń jẹ́ al-ujub yìí. jìnnà sí ìtakùrọ̀sọ, ẹ jìnnà sí ìmọ̀sí fanfa pẹ̀lú àwọn èèyàn gbogbo gbà, fanfa lọ́tún ìfanfa lósì, dìbẹ́tì lónìí dìbẹ́tì lọ́la, tí ò bá ti sí kankan tó pèpè fún ìjà fáwọn mukhasamat yẹn èyí ká fi ilẹ̀. bá nínú ká mọ àwọn onísúnnàmà òun náà ni pé ọmọ fi mukhasamat ọmọ fi ilẹ̀ pẹ̀lú àwọn tí ìṣe ń súnnà. tí wọ́n ní ká ṣàlàyé ọ̀rọ̀ fáwọn èèyàn, tó bá gbọ́ alhamdulillah, tó bá sì gbọ́ àwọn náà lọ́mọ. wọ́n ní wa qulil haqqu min rabbika, olúwa sọ fáwọn abẹ́rẹ́ pé sọ fún òdodo ọ̀dọ̀ ọlọ́run bá rẹ̀ ló ti wá. faman sha'a falyu'min, ẹ tó bá wù kó gbà, faman sha'a falyakfur, ẹ tó bá sì wù kó ṣe kèfèrí. ló dẹ́dà ó jẹ́ ká mọ òdodo lódodo ká sì lè mọ tẹ̀lé, ó jẹ́ ká mọ irọ́ nírọ́ ká lè mọ yàgò fún. ẹ láti mọ debate pẹ̀lú àwọn èèyàn, pàápàá jùlọ níwà pé debate yẹn tí wọ́n mọ bí à ń dìde síra ẹni, à ń pariwo mọ́ra ẹni, tí ó mọ sí kíni o, tí ó mọ bí. wọ́n ní wala tujadilu ahlal kitabi illa billati hiya ahsan. lọ́ní ìgbọ́dọ̀ máa ja àwọn ahlul kitab, àwọn Christian àtàwọn Jews, ẹ ó máa ja wọn níyàn àyàfi pẹ̀lú tó bá dáa. tó ọ̀nà tó dáa lábọ̀ sí kíni o láwọn gbà fáwọn èèyàn takọ̀ sọ́dọ̀ wọn jadiluhum billati hiya ahsan. láyé mi lọ́ní ìjà wọn níyàn lọ́nà tó dáa. kò wá gbọ́dọ̀ pọ̀ jù nínú ṣẹṣẹ wa. a gbọ́dọ̀ gbé dáwà wa lórí pé mukhasamat òun láàmú bá káàkiri ayé, wà kí ó ṣàánú wa. sílẹ̀ náà ni àwọn àlàyé ọ̀rọ̀ lórí al-ishfaq, ìpàzọpọ̀ al-ishfaqat nínú àdéhùn tèmi. àwọn al-ishfaqat, àwọn táàmù káàánú nínú ìsẹ̀mí ayé wa gẹ́gẹ́ bí ẹni tó ń sin ọlọ́ọ̀bá àti tó tẹ̀lé sunnah Nabi Muhammad sallallahu alayhi wa sallam. inshallah tó wá ti jókòó tó ń bọ̀ àmọ́ tẹ̀síwájú. wassalamu alaikum warahmatullahi wabarakatuh.